òní bí igi giri lọ ọ̀la bí igi giri lọ bí igi giri lọ bí igi giri lọ òjẹ̀ kó yẹ lárógbó ní ọmọ sọ́lọ̀ gbádé yìí agbẹdúdú oníwọ̀nrán wọ̀nàkàn lọ́nà tóun eléyìí tí wọ́n ní orúkọ ara ẹ̀ sílẹ̀ láì ní ikú ìgbà tí mo gbọ́ kó ọ sọ́lọ̀ ọ̀rọ̀ ni. sori pẹ́ báyà gbogbo nǹkan tó bù sí Ìbàdàn pátápátá àṣírí ẹ̀ ti tú lọ́wọ́. ọ̀rọ̀ àwọn obìnrin yìí lò tó òòṣà wọn bá gbé wọn wọ̀ wọ́n lè bá lé ọba jẹ́. ọba fúnra ẹni kó wá múra tó bá ń kọ́ ilé ẹ̀ kó rí i pé very strong pillar ló ń fi kọ́. ǹjẹ́ ẹ mọ̀ pé màdàmú ti lé lájẹ̀ màdàmú lájẹ̀ sẹ́rí gbà mí tí mo bá gbé màdàmú jáde tí mo bá wo mírọ̀ tó ń bẹ́nu kìnìyàn màdàmú á gbọ́ síhun 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 ẹyẹ. Wálé kí ló ṣẹlẹ̀ gangan láàrin wa àti bàbá tó jẹ́ pé gbogbo bàbá yìí ó mọ̀ gému ó mọ̀ gému ó mọ̀ gému kí ni bàbá yìí rà ń gbà rẹ̀. agbóhùnrere la wà. objection my lord. èmi ló ń object sọ̀rọ̀ tí mo sọ. And then how many times have I told you in this house? I said speak in English. As in, you know, he tell me carry a ball. Máa jẹun tọ́kì ìdáwíyá ni yàgẹ́rẹ́ àkàtàkàtà sàlùwàlá láwùwà. Yàtọ̀ sí iṣẹ́ tọkọ mi ń bá lọ sí Ìbàdàn yẹn ó ní nǹkan kan ní ìtàn ṣẹlẹ̀ tí ó ti yé. lọ́rọ̀ kan ṣá ẹ fẹ́ kí n ṣọ́ ní ẹsẹ̀ ẹ̀wọ̀n lọ́hùn. That's my baby. That's my baby. ẹ bá tẹ̀. Báwo ló ṣe yan tiẹ̀ báyìí? Àwọn máa ń ṣe nǹkan máa ń clean ni tá a bá fẹ́ gbéṣẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan máa gbé tó máa clean tí ò ní sẹ́yìn bọ̀dì fámìlì wa kankan tó máa mọ̀. Lílé Àpáta lórúkọ mi. Iṣẹ́ apààyàn ni mo ń ṣe tí mo fi ń sustain. Ṣé ẹrú ìwé wípé bóyá kan àbí àwọn ọmọ wa ìkànnì wọn ti ń fẹ́ wèrè?